ẹ̀fún lèyí ni àbẹ́ẹ̀dì. Arákùnrin kan ló fi tipá bá ìyá arúgbó lò pọ̀ ní ìpínlẹ̀ Èkó. Abèrè ọ̀nà kì í ṣìnà ní Yorùbá máa ń wí o. K'Ẹlẹ́dùà má jẹ́ ká ṣi ènìyàn bá dòwò pọ̀. Ìyá arúgbó ẹni ọdún méjìdínlọ́gọ́rin ló béèrè ọ̀nà lọ́wọ́ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lawal Moshood. Kàkà kí Moshood júwe ọ̀nà, níṣe ló dọ́gbọ́n mú ìyá lọ sí kọ̀rọ̀kọ̀ndú níbi ojú ọlọ́mọ òtó, tí ó sì fi tipátipá jẹ ẹran súnkún sí ìyá. Ó bá ìyá ṣe jàgílígbò lóní tipátìkúùkù. Igbe ìbòsí ará àdúgbò ẹ gbà mí tí ìyá yìí ń ké ló mú kí àwọn ará àdúgbò sáré síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀. Àmọ́ kí ará àdúgbò tó dé, abẹ́ ìyá mọ̀ ti ya pẹ́rẹpẹ̀rẹ. Níṣe lẹ̀jẹ̀ ń ya lábẹ́ ìyá. Ìyá ọ̀hún ń jẹ ìrora nítorí ọjọ́ ti pẹ́ tí ìyá ti rí kinní tá à ń wí gbẹ̀yìn. Kò pẹ́ ni ìyá arúgbó yìí jẹ́ Elédùà nípè ní ilé ìwòsàn tí ó ti ń gba ìtọ́jú. Ní kọ́mọ́nkóbó ni wọ́n ti ta Moshood rù dágọ̀ọ́ ọlọ́pàá. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2019 lágbègbè Maryland ní ìlú Èkó. Iwájú onídàájọ́ Ramon Oshodi ti ilé-ẹjọ́ àkànṣe kan tó ń rí sí lílo àwọn ọmọdé àti obìnrin ní ìlòkulò láàrin ìlú Special Offences Court tó wà nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó ni wọ́n fojú Lawal bá lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ keje oṣù karùn-ún ọdún tá a wà yìí. Adájọ́ bẹnu àtẹ́ lu ìwà pálapàla tí ò bójúmu tó ní jẹ̀jọ́ wù láti fi tipátìkúùkù dá ìyá arúgbó kùjẹ́kùjẹ́ dùbúlẹ̀ tí ìyá náà sì padà kú nígbẹ̀yìn. Báyìí ni adájọ́ ṣe pàṣẹ tí wọ́n sì sọ ọ́ sí ẹ̀wọ̀n ọdún 14 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó. Ṣá o, ó ní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ka ọdún rẹ̀ láti ọjọ́ keje oṣù kínní ọdún 2019 tó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n. Bá a bá dógún ọdún ogún ọdún á pè. Bá a bá dọ́gbọ̀n oṣù ọgbọ̀n oṣù á kúkú kò ó. Àwọn aláṣẹ ilẹ̀ Saudi ti kéde ọjọ́ àìkú Sunday ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí gẹ́gẹ́ bí ọjọ́ ọdún iléyá àwọn mùsùlùmí. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí ni wọ́n kéde pé wọ́n ti rí oṣù ojú ọ̀run Sùlìhíjà tí ń ṣe oṣù kejìlá àti oṣù tó kẹ́yìn ọdún Ìjírà tí a wà yìí. Nítorí ìdí èyí, ọjọ́ Ẹtì Friday ọjọ́ keje oṣù kẹfà yìí ni oṣù tó kẹ́yìn nínú oṣù ojú ọ̀run táwọn mùsùlùmí ń tẹ̀lé, ìyẹn Sùlìhíjà yóò bẹ̀rẹ̀. Níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ọjọ́ kẹwàá oṣù Sùlìhíjà yìí ni ọdún iléyá tí ń ṣe ọdún làwọn mùsùlùmí máa ń wáyé o. Ọjọ́ Sunday tó ń bọ̀ ní gbogbo mùsùlùmí káàkiri àgbáńláyé yóò ṣe ọdún tí wọ́n ti máa ń pa ẹran láti fi fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run yóò wáyé. Bákan náà ló jẹ́ pé ojúlówó iṣẹ́ hajj tí àwọn èèyàn tó wà ní Mẹ́kà báyìí lọ ṣe yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹfà yìí o, tí ọjọ́ tí wọ́n gun òkè àràfá èyí tí ń ṣe ọjọ́ ọdún iléyá kù ọ̀la yóò sì wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù tí a wà nínú rẹ̀ yìí. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún yìí ní ilé-ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ Saudi Arabia ké sí gbogbo mùsùlùmí pátá láti bá wọn kópa nínú wíwá oṣù ojú ọ̀run Sùlìhíjà kí wọ́n lè tètè mọ̀ ní kété tó bá ti yọ. Wọ́n ṣe èyí láti lè jẹ́ kí wọ́n mọ ìgbà tí oṣù kọkànlá tó ṣẹ̀ṣẹ̀ parí yìí yóò wá sópin, tí èyí tó kẹ́yìn yóò sì bẹ̀rẹ̀ nítorí àwọn ọjọ́ pàtàkì tó wà nínú rẹ̀. Nítorí ẹ̀sùn ìpànìyàn, àwọn akẹ́kọ̀ọ́ fásitì Àjàyí Crowther ti dèrò ẹ̀wọ̀n lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó wáyé nílé ìwé gíga fásitì Àjàyí Crowther tó wà nílùú Ọ̀yọ́, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ ti lu ẹgbẹ́ wọn pa. Èèyàn 25 nínú wọn ni wọ́n ti dèrò ẹ̀wọ̀n báyìí lẹ́yìn tí àwọn alákòóso iléèwé ọ̀hún fọwọ́ ara wọn fa àwọn ọ̀daràn náà lé àwọn agbófinró lọ́wọ́.
ilé-ẹjọ́ májísrèètì tó wà nílùú ọ̀yọ́ ni wọ́n fojú àwọn ọ̀daràn wọ̀nyí bá o. adájọ́ kò gba àwíjàre àwọn olùjẹ́jọ́ náà tó fi pàṣẹ pé kí wọ́n lọ́ọ́ kó gbogbo wọn pamọ́ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí di ọjọ́ ajé monde ọjọ́ 8 oṣù keje ọdún 2024 tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò bẹ̀rẹ̀ ní pẹrẹwu. tẹ́ ẹ bá gbàgbé lálẹ́ ọjọ́ ẹtì friday ọjọ́ 26 oṣù karùn-ún ọdún yìí làwọn ọmọ iléèwé ọ̀hún lu akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn Alex Akol tó jẹ́ ẹni ọdún 22 pa nítorí tí wọ́n ká fóònù ọ̀kan nínú wọn mọ́ ọ lọ́wọ́ níléègbé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń pè ní Shepherd Inn tó wà nínú ọgbà fásitì ọ̀hún. lẹ́yìn tí wọ́n fi túláàsì fá irun orí rẹ̀ kodoro tán wọ́n sì lù ú bí ẹni lu aṣọ òfì. lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ láabi ọ̀hún tán wọ́n gbé e lọ sẹ́gbẹ̀ẹ́ títì nírètí pé yóò jí bátẹ́gùn bá fẹ́ sí o láì mọ̀ wípé akẹ́kọ̀ọ́ ọlọ́dún 2 ọ̀hún ti kú pátápátá. ìròyìn dé sí etí gbọ́ àwọn ọ̀gá àgbà fásitì wọ́n ṣe ìwádìí tó lóòrìn lórí rẹ̀. lẹ́yìn ìwádìí ọ̀hún àwọn tó lu olóògbé pa, àwọn tó ń ya fídíò àtàwọn tí kò mọwọ́ mẹsẹ̀ pẹ̀lú àwọn ó ṣojú mi kòró pátá ni wọ́n kó láìkù kan o sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. àwọn ọlọ́pàá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ dá àwọn tí kò mọwọ́ mẹsẹ̀ nínú ọ̀ràn náà sílẹ̀ lẹ́yìn ìwádìí wọn. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé ti fọwọ́ sí ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí olùbàdàn 43 tí yóò jẹ́ nílùú ìbàdàn. gẹ́gẹ́ bí àwọn afọbajẹ ti ìlú ìbàdàn ti ṣàfihàn ọba ọláyínká ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí ẹni tí ó yẹ lóyè, gómìnà ṣèyí mákindé sọ pé òun fọwọ́ fẹsẹ̀ fi gbogbo ara sí ìgbésẹ̀ náà o wípé kí wọ́n tẹ̀síwájú. eléyìí wáyé ní ọjọ́ tí gómìnà fohùn lédè wípé kí wọ́n bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ àtètò tó yẹ lórí àti ṣe ìwúyè fún ọba ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí olùbàdàn 43 ti ìlú ìbàdàn ní kété tí àlàáfíà bá ti bá àìlera rẹ̀. gómìnà mákindé sọ̀rọ̀ níbi ayẹyẹ àṣekágbá ìdágbére fún ọba àná tí í ṣe ọba ìkejìlélógójì tó jẹ nílùú ìbàdàn ọba lẹ́kan balógun. ìsìn àṣekágbá ìdágbére náà wáyé ní pápá ìṣeré ọbáfẹ́mi awólọ́wọ̀ ní òkè àdó nílùú ìbàdàn lánàá. ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣòro láti ṣe ni òun àti ọba àná jọ ṣe papọ̀ nípa ṣíṣe àtúnṣe sí òfin fífọmọoyè jẹ ti ìlú ìbàdàn pẹ̀lú ìrànlọ́wọ́ ilé aṣòfin àgbà ní ọdún tí ó kọjá. ṣé ẹ ò gbàgbé wípé ọba àná wàjà ní ọjọ́ 14 oṣù kẹta ọdún tí a wà yìí ní ẹni ọdún 81 lẹ́yìn tí ó ti gorí àpèrè fún ọdún 2 gbáko tí a sì sìn ní ìlànà mùsùlùmí. gómìnà mákindé tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun àti olùbàdàn àná jọ ṣe gudugudu méje yàyà mẹ́fà kọjá ohun tí tonílétàlejò tilẹ̀ lérò. ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn lótìítọ́ a pàdánù bàbá ṣùgbọ́n ìtùnú ibẹ̀ ni wípé bàbá gbé ìgbé ayé tó dára. Comfort Abídolú ló ṣe àkójọpọ̀ ìròyìn tí ó sì kà á fún Bembeyeke TV.